Aláròyé máa wí o. Sójà yìí faṣọ ológun tọrọ owó lórí ayélujára ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé e. Iléeṣẹ́ ológun Nàìjíríà ti fi páńpẹ́ òfin gbé sójà kan lẹ́yìn tó tọrọ bárà lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára kan láìpẹ́ yìí. Ọ́físà ọ̀hún, ẹni tí wọ́n ló ń ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ka iléeṣẹ́ ológun Aviation Hangar tó wà nílùú Minna nípínlẹ̀ Niger ni wọ́n mú lẹ́yìn tí fídíò ibi tó ti ń tọrọ owó lọ́wọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí TikTok ní King Pedro nínú ètò kan tó ń ṣe lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 1 oṣù kẹjọ ọdún 2026 yìí. Nínú fọ́nrán fídíò yìí ni sójà ọ̀hún ti ń bẹ̀bẹ̀ fún owó lọ́wọ́ ọkùnrin tí wọ́n ń pè ní Pedro náà pẹ̀lú àwọ̀tẹ́lẹ̀ aṣọ ológun tó wà lọ́rùn rẹ̀. Ọkùnrin sọ̀rọ̀sọ̀rọ̀ yìí kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ó ti jẹun tàbí kò tíì jẹun lọ́jọ́ náà, tí sójà yìí sì fèsì pé òun kò tíì jẹun. Lẹ́yìn èyí ló béèrè báríkì tó wà lọ́wọ́ rẹ̀, tí ọkùnrin yìí sì tún fún un lésì pé báríkì ológun 234 tó wà nílùú Badagry nípínlẹ̀ Èkó lòún gbé, bó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ka iléeṣẹ́ ológun Aviation Hangar ti ìlú Minna lòún ti ń ṣiṣẹ́. Bákan náà ló tún bí iye ọdún tí ó ti lò lẹ́nu iṣẹ́ sójà tó wà. Tayọ̀tayọ̀ ló sì fi dá a lóhùn pé ọdún 5 rèé tí òjò ti ń pa igún òun bọ̀ nínú iṣẹ́ ológun. Àsìkò yìí ni Pedro bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ sí i tó sì ń bú gidigidi lórí bó ṣe lórí láyà láti máa tọrọ owó lórí ayélujára pẹ̀lú aṣọ ọba tó wọ̀ sọ́rùn. Ó ní ṣe ló yẹ káwọn aláṣẹ iléeṣẹ́ ológun tètè wá mú un kí wọ́n bá ṣẹjọ́ kó sì jìyà tó tọ́ ní ìbámu pẹ̀lú òfin wọn fún bó ṣe ń fi wọ́n wọ́lẹ̀. Ó ní kò tọ̀nà rárá o bó ṣe ń tàbùkù aṣọ tó wọ̀ sọ́rùn pẹ̀lú owó tó ń tọrọ ní gbangba, àti pé ó yẹ kó ti pààrọ̀ ẹ̀wù ọrùn rẹ̀ kó tó dábàá láti farahàn rárá lórí ayélujára. Ohun tó yani lẹ́nu jùlọ nínú fídíò ọ̀hún ni pé pẹ̀lú bí King Pedro ṣe ń bú sójà yìí tó, kò kúkú bínú, ẹ̀rín ló ń rín bí ẹni tí wọ́n ti kó iye rẹ̀ lọ, tó sì tún tẹ̀síwájú láti máa dáhùn àwọn ìbéèrè tó ń bí. Ohun táwọn ọ̀gá iléeṣẹ́ ológun Nàìjíríà rí rèé tí wọ́n fi mú sójà náà ní bárékì tó ń gbé ní Badagry lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 2 oṣù kẹjọ yìí. A kò tún tí ì gbọ́ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ́yìn mímú tí wọ́n mú sójà náà. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ológun tí wọ́n kọ̀ láti sọ̀rọ̀ lórí rẹ̀ ní gbogbo àsìkò tá à ń kọ ìròyìn yìí lọ́wọ́. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.